ọmọ ó ga gan o wàláhì ó ga lẹ́nu Portable sí ọba orin King Dr. Saheed Òṣùpá. Portable mo kọ́ dúpẹ́ fọ́lọ́run pé a wà nù Ramadan ó kàn mí láti sọ àwọn ọ̀rọ̀ ńláńlá tó yẹ kó jáde lẹ́nu mi. Mo dúpẹ́ fọ́lọ́run, so mo ríra mi control pé a wà nù Ramadan, because at the end of the day náà gẹ́gẹ́ bá ṣe mọ borin ó lè padà lọ náà kó tún lọ bẹ̀. Ọ̀rọ̀ ẹnu Portable sí odidi ọba orin. Mo kọ́ fẹ́ tọrọ apology náà. I want to apologize fún gbogbo ẹ̀yin ẹbí Olúfimọ tẹ́ wà lórí Accord TV pé mo tiẹ̀ kọ́kọ́ gbé fọ́tò bọ̀bọ́ yìí sẹ́gbẹ̀ẹ́ ọba orin. Ṣé mo pé tíṣẹ́ bá ṣe lọ náà láyé máa jùkọ́ ẹ̀. Ẹ̀yin tẹ́ bá jẹ́ fans Portable náà tẹ́ wà ní Accord TV. Ṣé rí kí n tó play nǹkan tó sọ ọ̀rọ̀ yẹn ká mi lára ó ń bí mi inú bákan. So tó bá ti sọ pé òjò kẹ́yẹlé òjò rọ̀ ó kẹ́yẹlé pọ̀ mọ́ ẹ̀dìyẹ ṣé kò yẹ kí ẹyẹlé separate rẹ̀ kò yẹ like I don't know. Nigeria náà téèyàn kan bá tó bá ṣáà ti ṣe kíní kan tó bá ti jáde àwọn èèyàn máa ń celebrate ẹ̀. So tó bá wá fẹ́ kó gbogbo òṣì àti ránù pọ̀ all because pé kò fẹ́ padà wọlé kò yẹ kó ṣe nonsense yẹn lọ́dọ̀ like ìmọ́lẹ̀ yàtọ̀ sókùnkùn. Ṣe rí ẹ jẹ́ kí n kàn mo fẹ́ ka kọ́mẹ́ǹtì bíi 5 táwọn èèyàn ti fi already dá lóhùn. Mo dẹ̀ fẹ́ bẹ́yìn náà ẹ má ṣe pé nǹkan tẹ́yìn náà bá kàn rí sọ̀rọ̀ yìí tí bá ti play tẹ́ bá ti wo fídíò yẹn tán ẹ̀kan ẹnìkan ní all those idiots doing eye service begging for you of reasons they will not come out now to come and caution you. Ẹnìkan sọ bẹ́ẹ̀ fún ẹnìkan wá sọ pé no respect at all, this guy is a fool. Èmi he go soon learn. Ẹnìkan ní until that your mouth is broken when you meet your match one day. Ta ni match ẹ̀ wẹ́ẹ́ match ẹ̀ ṣá ní ọ̀dọ̀ wọn bẹ́yẹn ṣá lọ́dọ̀ àwọn tájọ wà. Ẹnìkan ní you are a bastard. Ẹnìkan ní wèrè ṣé na hip hop you dey sing àbí trash. Mo dà pé mo like comment yìí. Astaghfirullah, Ọlọ́run dáríjì mi, Ọlọ́run dáríjì mi. You are passing your boundary. You are passing your boundary totally with KSO. Ṣé rí ìgbà mi wà tó yẹ ẹ kàn bá mi subscribe sí Accord TV ẹ wo nǹkan tí Portable sọ fún Saheed Òṣùpá. Ẹ listen sí. Saheed Òṣùpá ó kàn tóbi ni mo pé kún orin lọ gbé síkùn ni wé ká máa yọ ká máa àṣejápalẹ̀ gbé síkùn ẹ láwọn aláìwèrè yòówé rẹ́pọ̀ lọ́wọ́ tèmi náà sáàmọ̀ wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ́ ti ṣe ní sáìsì ní sáìdì tí ó dìde sí yẹn wèrè tí ọgbẹ́dẹ òwe tó ń lo wèrè ó jì before IG ẹ sáwọn pé wèrè ọmọ eke yàtọ̀ sí wèrè àgbààgbà tó gbà ó máa dàgbà yá o wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo ṣẹ́fólẹ́tì fújì rẹ̀ kọ́ hip hop lèmi ń kọ́ o ẹ dà mí mọ́mọ́ tọ́ àbí ká yọ tí ń sọ́tọ̀ o ṣé má dà mí mọ́mọ́ tọ́ àbí kí n yọ tí ń sọ́tọ̀ ẹ gbé Fàlájì ọ̀gá ni Paso ṣé Paso kò yọ mí rí ó dà mí mọ́mọ́ tọ́ for life ọ̀gá wa bá gbà ní ọ̀gá ní bọ́dì ẹ ń ṣeré ẹ̀yin àtọkọ wa balẹ̀ jẹ́ Èkó láwà. Saheed Òṣùpá ó kàn tóbi ni mo pé kún orin lọ gbé síkùn ni wé ká máa yọ ká máa àṣejápalẹ̀ gbé síkùn ẹ láwọn aláìwèrè yòówé rẹ́pọ̀ lọ́wọ́ tèmi náà sáàmọ̀ wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ́ ti ṣe ní sáìsì ní sáìdì tí ó dìde sí yẹn wèrè tí ọgbẹ́dẹ òwe tó ń lo wèrè ó jì before IG ẹ sáwọn pé wèrè ọmọ eke yàtọ̀ sí wèrè àgbààgbà tó gbà ó máa dàgbà yá o wèrè tó lo bẹ́ǹsì wèrè tó lo ṣẹ́fólẹ́tì fújì rẹ̀ kọ́ hip hop lèmi ń kọ́ o ẹ dà mí mọ́mọ́ tọ́ àbí ká yọ tí ń sọ́tọ̀ o ṣé má dà mí mọ́mọ́ tọ́ àbí kí n yọ tí ń sọ́tọ̀ ẹ gbé Fàlájì ọ̀gá ni Paso ṣé Paso kò yọ mí rí ó dà mí mọ́mọ́ tọ́ for life ọ̀gá wa bá gbà ní ọ̀gá ní bọ́dì
ẹ ń ṣe èrè ẹ̀yin àtọkọ wa balẹ̀ jẹ́ èkó láwà.